torí rubbish history táwọn Ifẹ̀ ń sọ yẹn ìyẹn ń ṣe history wa. It's not our history. Oòduà Lámúrúdù wọn ọ̀rọ̀ látàrí látọ̀run níbo wọ́n ti rubbish history. No, that is not. Thank you. Àwọn yàrá pé why should I stand where you are seated? And I'm standing again. I'm standing again. Ẹ máa bẹ ẹ̀yin Ọ̀yọ́ ẹ dákun ẹ bá wa súnmọ́ bàbá ìdájà. Ẹ dákun ẹ bá wa súnmọ́. Ọlọ́run ti pèsè pàgọ́ ọmọdé ni ẹ súnmọ́. Ẹ má dalẹ̀ o, ẹni bá dalẹ̀ á balẹ̀ lẹ́nu o. Ẹni bá dalẹ̀ á balẹ̀ lẹ́nu. Àwọn kan tó rò òye tó wọn nímọ̀ tó wọn mọ nǹkan tó ń ṣe wọ́n ní ọkọ̀ ẹ̀ ti máa lọ pàdé Aláàfin lọ́nà kò yé wọn ní o bàbá tó bí Aláàfin ló bí bàbá tiwa tẹ́nìkan máa ń sọ pé Aláàfin bá ro lẹ́sẹ̀ ń ṣe kí kò sí nǹkan táwọn ò lè ṣe pẹ̀lú Aláàfin ọmọ bàbá kan náà jọ ni wá. Mo fẹ́ káwọn èèyàn mọ̀ bí òṣìṣẹ́ ọ̀kẹ́rẹ́ àti Aláàfin ṣe wà á gbọ́dọ̀ dálẹ̀. Ìpẹ̀kun ọba olórí ọba ilẹ̀ Yorùbá tábà ń sọ palẹ̀ Yorùbá kìí ṣe Ọ̀yọ́ kìí ṣòkè Ògùn nìkan gbogbo ibi tí wọ́n pè ní Western Region Nigeria tó fi dé Mid-Western Region náà pẹ̀lẹ́ Yorùbá mo kí gbogbo wa o ẹ kú àmójúbà olórí ọba ilẹ̀ Yorùbá ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ pẹ̀lú yọ̀dá ikú bàbá yèyé mo fẹ́ fi ikọ̀ àwọn tí wọ́n tẹ̀lé Aláàfin gbogbo ilé màá bẹ̀rẹ̀ pẹ̀lú kábíyèsí onífìdítì tilẹ̀ fìdítì ọba Sákírù Oyèlérè kábíyèsí o. Ní gbogbo Ọ̀yọ́ olórí ọmọọba náà wà ń bí tí í ṣe bàbá Àyájì bàbá wa Múkáílà Àfọ̀njá ẹ káàbọ̀ o. Bákan náà máa fi bàbá wa Alágúọ̀ ti ilẹ̀ Àgọ́ hàn High Chief David Adémọ́lá Oyèdìran. Bákan náà lóògùn ti ilẹ̀ Ọ̀yọ́ wọ́n wà bí Alhaji Bashiru Adélékè. Màá fi bàbá wa Adédiwúrà Abdulrasheed Ọ̀wọ́ Adé màá fi wọ́n kí gbogbo Kani Mọ́gàjí Ọ̀wọ́ Adé ní ìlú Ọ̀yọ́. Màá wá fi bàbá kí gbogbo àwọn ọmọọba tó wà bí o ẹ̀dá gbogbo ẹ̀yọ́ ọmọọba ẹ̀ dìde o wọ́n ní ẹ kílé o. Àwọn tó tún wà pẹ̀lú kábíyèsí làwọn abániṣiṣẹ́ tí wọ́n wà ní ibi tí wọ́n jẹ́ àwọn oníwèé ìròyìn bàbá wọ́n wà bí o. Bàbá Bọ̀dé Dúrójayé wọ́n ní ẹ kílé o. Mo fi kí gbogbo àwọn oníròyìn bẹ́ẹ̀ lọ mo tún kí gbogbo àwọn tó tún wà níkàlẹ̀ àwọn onẹ́ṣọ̀ bàbá mo kí gbogbo yín o. Èmi tí mo wà níwájú yín tí mo ń sọ̀rọ̀ ó ní Chief of Staff fún ikú bàbá yèyé Engineer Lukman Adébáyọ̀ Ajíbádé mo kí gbogbo ilé o ẹ ṣé púpọ̀. Wọ́n fi àkókò yìí dúpẹ́ kásìkì gbogbo àwa tí a bá bàbá wa wá His Imperial Majesty the Aláàfin of Ọ̀yọ́ wá sí ìlú Ṣakí láì gba àkókò púpọ̀. Ohun tí ó kàn ní orí ètò ń sìn òun náà ni kí ẹni tí ó jẹ́ alága wa olórí wa àwọn ọba ní Òkè Ògùn yálà Òkè Ògùn 1 Òkè Ògùn Ọ̀ṣun 1 Ọ̀ṣun 2 àwọn náà ni bàbá wa His Royal Majesty Ọba Dr. Sofia Khalil Ọlábísí Oyèdépò ìlú Gbémidépò
di ọ̀kẹ́rẹ́ ti gbogbo ilẹ̀ Ṣakí. ṣé pé nípa ayé ò bá mi ò kà sọ̀rọ̀ ọ̀kẹ́rẹ́ aláìlúwà ọba ọ̀kẹ́rẹ́ aláọmọ ajíbádé lágbára olúwa ọba gbogbo ọba òní ṣìṣe. Àdúpẹ́ bàbá ẹ kú àlejò lẹ́ẹ̀kan sí kò tún kí yín pé ẹ kú àlejò lẹ́ẹ̀kan sí kò ní rẹ̀ yín ẹ kú gbogbo ògbà màá wá fi tọ̀wọ̀tọ̀wọ̀ tẹ̀yẹtẹ̀yẹ pè yín pé kí ẹ bá wa sọ ọ̀rọ̀ láti kí bàbá wa His Imperial Majesty the Aláàfin of Ọ̀yọ́ gbogbo ohun tí ẹ bá fẹ́ sọ lórúkọ gbogbo àwa kábíyèsí tí a wà lẹ́yìn yín àti ní orúkọ gbogbo Òkè Ògùn. You welcome, sir. Ọwọ́ adé mi ò lè gbàgbà bá mi àmọ̀ ní mọ́mà jóbi ó kẹ́kẹ́. Kábíyèsí Abímbọ́lá wá dé àkànní ẹlẹ́wù ẹ̀tù pẹ̀mbọ́ bí ẹrin rí bí ọ̀sàfà bí òṣèbòbò. Tani ó gbé ta láàfin ọ̀sọ̀rà? Tani ó gbé ta láàfin ọ̀tẹ́jọ́? Kò sí wọ̀bì èèyàn tí ó gbé ta láàfin òyìn gan. Ikú ti fowó ń gbogbo. Àrọ́mọdọ́mọ lọ́wọ́ ní agogo ìjà. Àkànní amúpẹ̀ẹ́kú ọmọ amúbí ẹ̀yà olórí adé gbogbo. Ọba tó jẹ ti lú lójú. Ọba tó jẹ ti lú tòrò mìnìmìnì. Àjù wọn ò ṣe wí lẹ́jọ́ ọmọ amúbí ẹ̀yà. Òwò adé Àkànní Aláàfin ìpẹ̀kun ọba. Wọ́n lẹ́gbẹ́ òṣèlú. Ṣẹ́rí Ṣakí àtàláàfin kò sẹ́ni tó lè yà wọ́n o. Kò sẹ́ni tó lè yà wọ́n o. Èyí máa ń sọ ọ̀kẹ́rẹ́ àtàláàfin bàbá kan náà ló bí wọn. Tèmi tún wá yàtọ̀. Tèmi tún yàtọ̀. Ìyá tèmi ọ̀gbọ́n Aláàfin tún ni. Ọba di méjì ọba ọ̀kẹ́rẹ́ ẹ̀lú ṣèṣe ọ̀dọ̀ rẹ̀ àrò ṣèṣe ọ̀sẹ̀ lù nìyẹn kan àìlá àgbò ṣèṣe ó tún lọ pé bálá àfitàn Ọlábísí ọmọ Láwọ̀yìn. Lọ́yọ̀ọ́ àwọn Ìlàkà Olókùúta àwọn ìyá mi nìyẹn. Níjọ́ tí mo kọ́kọ́ wá sí Ọ̀yọ́ ẹ dákun dákẹ́ amúlẹ́gbẹ́ níjọba kọ́ wá sọ́yọ́. Àwọn tó bá wà ń bẹ̀ wọ́n á gbọ́ nǹkan tó tù. Bàtà mo fẹ́ jẹ ọba Ṣakí, mo fẹ́ jẹ ọ̀kẹ́rẹ́, mo kọ́kọ́ lọ sọ́dọ̀ Aláàfin. Kọ́lọ́mbà àforíjì ààrẹ Mùsùlùmí Àríṣekọ́lá. Ó ní kí n lọ rí Aláàfin, wọ́n á lọ bẹ́ẹ̀. Ẹ dákun ẹ tẹ́tí sọ̀rọ̀ tó ń sọ. Mo wá lọ síbẹ̀. Mo kọ gbogbo Aláàfin ní pé báwo ni mo ṣe tọ́ sí oyè ọ̀kẹ́rẹ́. Mo wá kọ́. Ó wá wò pé àìwọ́ àti Tìjání Abímbọ́lá. Mo wá sọ fún mo ní àwọn Ṣakí ti sọ Lámídì àti Tìjání ló kúta ọ̀kẹ́rẹ́ àtàláàfin òjà. Ó ní báwo mo ṣe sọ bẹ́ẹ̀. Mo ní àwọn bàbá wa sọ fún wa wípé Aláàfin kan wà ó fún Dáúdù bàbá wa wọn lẹ́sìn funfun. Lámídì mo ń sọ bẹ́ẹ̀ fún o Aláàfin tó lọ yẹn mo sọ bẹ́ẹ̀ fún. Mo ní wọ́n wá fún ní ẹṣin funfun. Mo ní ṣùgbọ́n ẹ̀yin Ọ̀yọ́ ẹ̀sìn yẹn ẹ ti fi ayọ̀ bá jẹ́. Kí ló sáyẹ lẹ́nu àwọn àjọbalẹ̀
mo ní kábíyèsí o ó ní báwo ni mo ṣe mọ̀ pé wọ́n fi ayọ̀ bà ẹ̀sìn yẹn jẹ́. Ẹ̀sìn yẹn wọ́n ní láàárọ̀ wọ́n máa mu ògógóró 5 litres kálọ̀ kan. Ó wá di ọjọ́ kan ẹ̀sìn yẹn wá já láti Ṣakí wá padà sọ́yọ̀. Mo fẹ́ kẹ́ mọ ọ̀kan tí mo sọ yìí. Aláàfin wa pè aṣẹ́yìn. Ó rí ẹ̀sìn ọ̀kẹ́rẹ́ tó kọjá ni. Ó yá kí ẹ wá mú padà wá sí Ṣakí. Àwọn aṣẹ́yìn ló mú ẹ̀sìn yẹn padà wá sí Ṣakí. Ìyá tó bí wa tàwọn ọ̀kẹ́rẹ́ ìlú Ṣakí. Ìyàwó Bẹ́ńjẹ́. À ń pe ìyá yẹn ní Èjìlọ́lọ́. Èjìlọ́lọ́ ló bí Akíbẹ́kùn tó kọ́kọ́ jẹ́ ọ̀kẹ́rẹ́ ìlú Ṣakí. Èjìlọ́lọ́ yẹn ọmọ Bùsàdì bí tí wọ́n pè Kánjíǹsì. Aláàfin máa ń pè mí ní pé ọmọ bàbá ni mí, màá ló ọmọ bàbá lẹ́yìn náà. Torí ìyá àti iná ọmọ bàbá ni. Tí wọ́n máa ń kí Abímbọ́lá Akeem ọwọ́ adé ẹlẹ́wà. Tí wọ́n bá ń kí orúkọ tó máa ń fi ń kí mi ń dákọ̀ orúkọ bàbá náà ni. Àbẹ́ ẹ̀kọ́ jẹ̀ yẹn Ọ̀yọ́. Sórúkọ bàbá ni àbí orúkọ bàbá kọ́? So ẹnìkan ò lè sọ fáwọn Ṣakí pé ọmọ bàbá ni wá. Ẹ ti gbọ́dọ̀ tún sọ yìí. Ṣé rí bákan náà lájọ wà? We are together. Àwọn èèyàn ní pé àwọn èèyàn ti sọ̀rọ̀ sí mi lẹ́nu àná sí ìhù. Ìyẹn mo ṣe ń sọ nǹkan tí mo ń sọ yẹn. Àwọn kan tó rò òye tí wọn ò ní mọ̀ tí wọn mọ nǹkan tí wọ́n ń ṣe. Wọ́n ní ọ̀kẹ́rẹ́ ti máa lọ pàdé Aláàfin lọ́nà. Kò yé wọn ní o. Bàbá tó bí Aláàfin ló bí bàbá tiwa. Ọ̀rànyàn I can go story like that, history like that. Ọ̀rànyàn kábíyèsí bàbá. Ìgbà tí Ọ̀rànyàn lọ sí ọ̀dọ̀ Onísàbẹ̀. Ọ̀rànyàn is a very strong-hearted guy. Ó dẹ̀ fi pé àwọn tó ti fi ìyà jẹ àwọn bàbá àwọn ọmọ gbọdọ̀ ń gba òun á fi ìyà jẹ wọn padà. Ó lọ sọ́dọ̀ Onísàbẹ̀. Onísàbẹ̀ ni kó wá sí ilé Ògún. Ilé Ògún ni wọ́n pe Ṣakí gbà yẹn kì í ṣe Ṣakí. Kò yé àwọn èèyàn. Afẹ́ kí ẹ jẹ́ kó yé wọn. Ṣakí àtọ̀yọ́ kan náà ni wà. Ọmọ ìyá lájọ́ òun ọ̀gbọ́n ọmọ ìyá lẹ́lẹ́dọ̀ òun mọ̀dò. Gbogbo ọba tí ń bẹ lókè ògùn ló ní Aláàfin ló ní gbogbo ọba tí ń bẹ lókè ògùn. Ni wọ́n fi sọ f'Aláàfin lágbà ọba déédéé lu èbò Àkànní. Ọ̀rànyàn wá sí Ṣakí, ó wá sílé òkè. Àwọn bàbá wa sọ fún pé ọ̀nà yẹn jì má dára ẹ̀ láàmú, má lọ gbogbo ibi tó fẹ́ lọ yẹn. Ọ̀rànyàn nínú òdo. Ẹ mọ̀ pé ìyá Ọ̀rànyàn ìbàrùbá ni o, àwọn bàrùtí yìí ni o. Ó wá lọ sí Bàrùtù. Kábíyèsí ẹ lọ rìsáàtì àbọ̀ tí mo sọ. Ó wá lọ Bàrùtù. Ìgbà tó dé Bàrùtù,
Ọ̀yọ́ ń tẹ ìlú káàkiri ni. Ọ̀yọ́ the first city tó yọ tẹ̀. Ẹ dábàá ẹ máa gbọ́ mi o. Mo mọ̀ pé màá padà rí gílẹ̀ǹgbẹ̀ social media tó máa fẹ́. The first city was Ọ̀yọ́ Òkúta. Ọ̀yọ́ Òkúta ni wọ́n kọ́kọ́ tẹ̀. Ọ̀yọ́ Òkúta ẹja sọ wá àti wọ́n ti tẹ̀ Ọ̀yọ́ Òkúta. Ìgbà tí Ọ̀rànyàn dé ibẹ̀ yẹn, àwọn èèyàn ọjà rẹ̀ wọ́n á bá sọ̀rọ̀ wípé kó má lọ bí tó fẹ́ lọ yẹn, pé àwọn á fún nílẹ̀ kó dúró sọ́dọ̀ àwọn. Wọ́n dẹ̀ fún nílẹ̀, but you know he's a very adventurous guy. Ẹ lọ find Ọ̀rànyàn very adventurous. Torí rubbish history táwọn Ifẹ̀ ń sọ yẹn, ìyẹn ń ṣe history wa. It's not our history. Oòduà, Lámúrúdù, wọn ọ̀rọ̀ látàrí lọ́tọ̀ọ̀run níbo wọ́n ti rubbish history. So ìgbà tó dé, no, that is not. Thank you. Àwọn yàrá mi pé why should I stand where you are seated? And I'm standing again. Let it, I'm standing again. Àwọn èèyàn Ọ̀rànyàn, ìyá Ọ̀rànyàn ọmọ Lìkì ní Benin. Ọmọ Lìkì ní àwọn Yorùbá máa ń pè ní Lìkì. Ìgbà tó wá dé Lìkì yẹn, wọ́n fún nílẹ̀, ó wá jókòó síbẹ̀. Ìyẹn ló ti tẹ Ọ̀yọ́ Òkúta. Ìgbà tó tẹ Ọ̀yọ́ Òkúta, it's very adventurous person. Kò fẹ́ bá àwọn ọmọ ìyá rẹ̀ jà. Ìlú yẹn wá ń gbòòrò sí i. Ìgbòho, ìgbà tí ìlú yẹn ń gbòòrò sí i, kò dẹ̀ fẹ́ bá àwọn ọmọ ìyá rẹ̀ jà. Ó láti move kúrò ń bẹ̀. After that, to move ló lọ tẹ̀. Then you go, I don't care, you have your own history. Any history, but history ti wá ohun tó sọ fún wa ni pé bàtú kúrò ní Níkì. Ó wà lọ tẹ Ọ̀yọ́ Ìgbòho. Wọ́n wà ní Ọ̀yọ́ Ìgbòho tẹ̀ ń pè ní Ọ̀yọ́lé. Ẹni tún pè ní Ọ̀yọ́ Ọ̀rọ̀. Ìgbà tó wá yá ogun ṣẹlẹ̀. Gbogbo àwọn Fúlàní ṣẹlẹ̀. Àwọn Fúlàní ní invade Ọ̀yọ́lé. Aláàfin kúrò ní Ọ̀yọ́lé. Ó padà lọ sí Níkì. Ṣé ń gbọ́ mi? Ó padà lọ sí Níkì. Ìgbà tó wá yá, ọ̀dọ̀ níbodè máa gbọ́ ọ̀rọ̀ yìí o, torí wọ́n lọ́mọ Aláàfin tó wà ń bí. Ìgbà tó kúrò ní Níkì, ó padà wá sí Ṣakí. Ibi tá a wà yìí, ilé ọba ni wọ́n máa ń pè ní Ṣakí. Ilé ọba ni wọ́n máa ń pè. Ibi tí wọ́n ń pè ní ààfin wà o. Ṣé mọ̀ àbí ẹ̀ mọ̀? Ìgbà tí Aláàfin kúrò ní Níkì, ibi tó dé sí ni wọ́n ń pè láàfin, ó sì wà bẹ́ẹ̀ dì sí. Ìsídẹ̀ ilé ọba tí wọ́n máa ń pè bí táwa. Ẹ jẹ́ kí wọ́n á sọ̀kọ́ fún yín. Ọ̀kẹ́rẹ́ Ṣakí, pálásì wa kọ́ yìí tẹ́lẹ̀. Ẹ̀yin ọmọ Ṣakí tẹ̀wá bí bẹ́ẹ̀ náà bí ẹ̀kọ́. Pálásì Ọ̀kẹ́rẹ́ Ṣakí kọ́ yìí tẹ́lẹ̀. Àwọn Aláàfin tí wọ́n wà níbí, ìkànnì wọn ní ààfin ọwọ́ àṣàláìsì. Ìgbòho ọ̀pọ̀ Ìgbòho ní tó máa ń sin ọba tí nìgbò tó ń sin àwọn Aláàfin sí, ó wà ń gbogbo àbí bí bóyá ọ̀rọ̀ bọ̀tọ̀ oyé obìnrin tọ́jọba yẹn ọ̀rọ̀ bọ̀tọ̀ Ṣakí ló kú sí. Ìgbà tó wá kú ní Ṣakí, Ọ̀kẹ́rẹ́ yẹn awọ ẹran ìfọn náà fi ráàpẹ̀, awọ ẹran náà fi ráàpẹ̀ kú yẹn.
ìgbà yẹn ìsàlẹ̀ yẹn láwà. I'm going to build an annex of this palace in that place. Ìgbà tí wọ́n gbé ọ̀rọ̀ bọ̀tọ̀ mo rí ọ̀nà níbodè. I have to tell this story. No, I have to say this story. Mo fẹ́ káwọn èèyàn mọ̀ bí òṣìṣẹ́ ọ̀kẹ́rẹ́ àtàláfi ṣe wà. A gbọ́dọ̀ dálẹ̀. Ọ̀rọ̀ bọ̀tọ̀ wọ́n ara pẹ̀ ní awẹ́ ẹ̀rùn. Níbi táwà yìí, ọ̀kẹ́rẹ́ fún wọn ní 100 guards. Wọ́n gáàdì Aláàfin lọ sí ọba ní Ìgbòho. Unfortunately, when they got to this place, that one débi táwà yìí, wọ́n rà ọba yẹn, ó jábọ́ sí bíbá. Ìgbà tó jábọ́, tẹ̀wọ́n pé gbà yẹn gbogbo nǹkan táwọn èèyàn bá ṣe, wọ́n á bí fá. Gbogbo ẹ̀yin tẹ́ bá bẹ̀rẹ̀ ayín lọ́ba tẹ́ bẹ̀rẹ̀ ayín lójoojú, ẹ máa bí fá lọ́rọ̀. Ẹ̀dí gbọ́, wọ́n bí Ifá. Ifá wá sọ pé ibi báyìí ni pálásì gbọ́dọ̀ wà. Ìyẹn ló ń ṣe pé àwọn bàbá kan wà ní ìsàlẹ̀ yẹn tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ wọ́n sùn sí. Ìgbà tí Ifá wá sọ pé ibi ni wọ́n gbọ́dọ̀ gbé pálásì wà, òun ti tó ti jẹ́ pé ibi ni pálásì wà dé nìyẹn. Tẹ́nìkan máa ń sọ pé Aláàfin báwo lẹ ṣe ń ṣe kíní, kò sí nǹkan táwọn ò lè ṣe pẹ̀lú Aláàfin. Ọmọ bàbá kan náà jọ ni wá. Níjọ́ kìíní àná tí mo lọ sọ́dọ̀ Adéyẹmí, mo lọ sọ́dọ̀ bàbá after àgbà tí mo ti ṣe coronation, mo ti ṣe everything tí mo tó lọ. Bàbá wa ní ká Alidu kí ló dé? Alidu ló máa ń pèsè. Báwo wà látọjọ́ yìí mo wá kí ní ọ̀nà wá ní máa jókòó. Láti kò máa sọ. The very first day tí mo lọ sọ́dọ̀ bàbá yìí, I swear before God and man, ó ní Alidu wọ̀ lójọ wa Ṣakí. Mo wá sọ fáwọn ará Ọ̀yọ́ ńjọ́ yẹn, mo ní bàbá yìí ò sáré o. Adéyẹmí alówó lòdù bí ìyèrè láìwọlá ọmọ olùkú ewu ibi ọwọ́ ọlọ́pàá ìdẹ̀dẹ̀ àkàndá ní gbárẹ́lẹ̀ ìyá ẹ̀kọ́rọ́ ibi ọwọ́ àtọ́lárí ìní gbàwọlé bàbá tóbi encyclopedia àlàkàndá ní gbogbo adúláwọ̀ káàbàtà. Mo ní ó sáré bàbá yìí o. Bàbá ní Alidu wà látọjọ́ yìí mọ́. Bàbá mo ní ọmọ yín ni mí, mo ń tẹ́lẹ̀ inú ilé ta wà yìí, mo lájọ ní ni ẹ̀yin olóyè tẹ́ bá wà mẹ́jọ yẹ kẹrin tí o, mo ní inú ilé yìí àjọ ní ni, mo lé mi gangan ọmọ Ọ̀làká Olókùta ni mí torí pé ìyá mi Ẹ̀làká Olókùta ni, mo ní ọmọ Wálé ni mí. Màá bẹ ẹ̀yin Ọ̀yọ́ ẹ dákun ẹ bá wa súnmọ́ bàbá yìí dáadáa. Ẹ dákun ẹ bá wa súnmọ́. Ọlọ́run ti gbé sípò àgbà ọmọdé ni, ẹ súnmọ́. Ẹ má dalẹ̀ o, ẹni bá dalẹ̀ abálẹ̀ lẹ́nu ni o. Ẹni bá dalẹ̀ abálẹ̀ lẹ́nu. Kábíyèsí, gbogbo Ṣakí kí yín, inú gbogbo Ṣakí dùn ẹ wá sí Ṣakí. Ẹ ṣeun gangan, mo dúpẹ́ lọ́wọ́ yín. Fìdítì mi ní sọ̀rọ̀ tiẹ̀ sí. Ọ̀rọ̀ ọjọ́ mi ní aláìlúwà ọba ọ̀kẹ́rẹ́. Ọmọ mi ní Onífìdítì. Nígbà tí Aláàfin bẹ̀ wá ní Ọ̀wẹ́ ìjà ogun, ìgbà tí èyí ti Ìbàdàn yín ti ń jẹ́ Tókunmọ́lá ń da Olúbàdàn láàbù. Ògúnmọ́lá kọ́ àwọn ìjàyè. Ọ̀kẹ́rẹ́ Àjàyí olóko ààyè báyàrí ọmọ àbẹ́jì wáyé jẹ́ bọ́dà ọmọ ìyàsọ̀. Ó ṣe láti opportunity ni mo nílé mi láti sọ tí mo sọ yẹn. Ìgbà tí ogun ìjàyè ṣẹlẹ̀, wọ́n ń bá Aláàfin jà. Aláàfin wá pe Ọ̀kẹ́rẹ́ pé káwá bá wọn jà bẹ́ẹ̀. Àwọn bàbá ti wá
wọ́n á dé ìgbà tí wọ́n jagun wọ́n ti gba gbogbo àwọn ọmọ wọn láwọn ọmọ jagun kéékèèké ọmọ ìjàyè kéékèèké. gbogbo ìjàyè kéékèèké ọ̀kẹ́rẹ́ àjàyè àtọ́lọ́gbàgbọ́ wọn jù sí gbogbo olóore tí bàbá gbogbo rẹ̀ wọ́n lógun. onígbọ̀wọ́ òkè ògùn ẹjẹ́ fìdítì ilẹ̀ ní àyè fúnná kí gbogbo wọ́n wà wọ́n jẹ ìlú ọ̀kẹ́rẹ́ àjàyè àtọ́fìtẹ́ fìdítì. àwọn bàbá wa wá ní pé àgbà kan ti gba ogun àwọn ọjà yìí àwọn ẹja jókòó mi ká fìdítì ká àwa la ọmọ mi lòun ṣùgbọ́n kò yí wálé àwọn bàbá wọn tó wà nílẹ̀ yìí bàbá ayẹyẹ wò ẹ̀ bá wọn bàbá ayẹyẹ wò àwọn bàbá wọn tó wà nílẹ̀ yìí ọ̀rẹ́ ẹ̀kọ́ lóṣù ni wọn mo sọ pé bàbá special ṣùgbọ́n kẹ́kẹ́ máa ń wá àwa làwa ní ẹ̀yin lẹ́ni wá we are together wọn á sọ̀tọ̀ yẹn fún bàbá bàbá wọn ti di sákì wọn ọmọ fìdítì wọn o ṣùgbọ́n wọn tó wà mẹ́ máa wálé ló ti gbọ́ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọba òkè òkun tẹ wà ń bíbà mo dúpẹ́ lọ́wọ́ yẹn púpọ̀ ẹni tó wà ń bíbà bàbá wa ní gbogbo wa bàbá wa ní. mo dẹ̀ fẹ́ kí ká rí gẹ́gẹ́ bí bàbá mo fẹ́ ká rí gẹ́gẹ́ bí bàbá mo ti sọ ìtàn ti Ṣakí kálukú ló ní tàn lóẹ̀ bá níbi tó rí ti dá wa sí ẹ jẹ́ ká gbà wá.